ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT yẹ kó bójú ọjọ́ ṣíṣe dáadáa ni mo bá yín. Ìwọ ọkùnrin àti obìnrin tẹ́ bá ń wá perfect woman àbí perfect man tó dẹ̀ jẹ́ wípé ẹ máa ní ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn tí kò sí ẹni tó máa bá yín. Bó bá jẹ́ obìnrin kò sẹ́ni tó máa bẹ́ ẹ fọwọ́ kàn, tó bá jẹ́ ọkùnrin kò sẹ́ni tó máa bẹ́ ẹ fọwọ́, tó máa bẹ́ ẹ do, kò ní lè dóbó mi, kò ní anything. Perfect man àbí perfect woman. Ó ní àwọn ibì kan tí mo fẹ́ recommend sí yín tẹ́ ti lè mú perfect man àbí perfect woman tó máa wà flawless, tí ò ní àbàwọ́n, tí ò ní nǹkan kan tó jẹ́ wípé ìwọ nìkan ló máa lè ní access sí okó ẹ̀, ìwọ nìkan ló máa ní access sí òbò ẹ̀, gbogbo nǹkan tó bá fẹ́ kó ṣe ló máa ṣe fún ẹ, tó dẹ̀ jẹ́ pé ìwọ nìkan ló máa understand the language ẹ̀, ẹnìkan kan ò ní bẹ́ẹ̀ fọwọ́ kàn. Ó ní ibì kan tí mo máa direct yín tí màmá ní pé kẹ́ lọ, tó jẹ́ wípé ẹni tó bá ti, obìnrin kóbìnrin tó bá ti rí ń bẹ̀ àbí ọkùnrin kọkùnrin tó bá ti rí ń bẹ̀, ó máa wà perfect fún ẹ. Ibì kan náà ni, àmọ́ tó bá débẹ̀ wàá kọ̀ mú ọkùnrin, á mú ọkùnrin tó bá ń wá obìnrin, á mú obìnrin, obìnrin tó bá ń wá ọkùnrin, á rọ́kùnrin bẹ̀. Ó níbì kan tó ń pè ní ilé epo ọba ní Ìkòròdú. Ó dẹ̀ níbì kan tí wọ́n ń pè ní ó dẹ̀ ní irú èyí tó wà ní Ìkòròdú yẹn náà, ó wà níbì kan ní Yaba. Ó wà níbì kan níbi àwọn bóyá VI yẹn, àwọn tó ní private. Wọ́n pè ibì kan ní ilé epo ọba ní Ìkòròdú. Lẹ́gbẹ̀ẹ́ ilé epo ọba yẹn, tẹ́ bá sọdá sí other side, wọ́n fence ibì kan round ibẹ̀ yẹn burial ground ni. Àbí ibì kan tó wà ní Atan, àbí tó wà ní tí àwọn MIC fi ṣe private one, àbí àwọn tó wà labroad, àwọn burial ground tó bá fẹ́ category ọkùnrin tó wà perfect àbí obìnrin tó wà perfect, wàláì wá rí ń bẹ̀. Tó bá jẹ́ ọkùnrin ló ń wá, wá rí ọkùnrin tó jẹ́ pé ìwọ nìkan ló lè dókó ẹ̀, okó ẹ̀ ò ní dìde, àsìkò tó bá wù ẹ́ ló máa do, tó bá ti fẹ́ kan tó bá ti gbé wọlé, ṣáà ní kọ́ bẹ́ẹ̀ ń bá mẹ̀ sínú ilé. Àsìkò tó bá ti fẹ́ do, kò mú dání báyìí kó jókòó lé, ìwọ nìkan náà ló lè do lásìkò tó bá wù ẹ́ tó fẹ́ do. Àsìkò tó bá fẹ́ bá sọ̀rọ̀, ìwọ nìkan tó bá fẹ́ rí, àsìkò tó bá fẹ́ rí ló fẹ́ rí. Àsìkò tó bá fẹ́ rí tì mọ́nu yàrá kan, tó bá fẹ́ do kó lọ do mọ́bẹ̀ níbi tó ti ẹ̀ ń bá mẹ̀, wàá rí pé kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ pín okó ẹ̀ dó. Tó bá jẹ́ obìnrin náà ni, tó bá jẹ́ ìwọ ọkùnrin tó ń wo obìnrin, lọ sí ilé epo ọba ní Ìkòròdú, lọ sí Atan, lọ bá àwọn MIC kan fún ẹ, kó lọ síbẹ̀ kó lọ wàá rí category obìnrin tó fẹ́ níbẹ̀, kó gbé lọ́lé. Àsìkò tó bá fẹ́ do, kó kí okó bọ̀ ń do, kó ní kọ́ bẹ́ẹ̀ ń bá mẹ̀ sínú ilé, kó do. Ìwọ obìnrin tó bá ti ń wá ọkùnrin tí wọ́n ní bẹ́ẹ̀ dó, lọ sí ilé epo ọba kó lọ mú kan, àbí kó lọ sí àwọn private burial ground yẹn kó lọ mú kan, àbí téèyàn kan bá ti kú kó ẹ̀ ń bá mẹ̀ sínú ilé. Ìwọ ọkùnrin tó bá fẹ́ obìnrin tí tó máa wà perfect, tí wọ́n pé ó máa gbọ́rọ̀ sí wọn nìkan lẹ́nu, tó jẹ́ wípé kò ní sí nǹkan kan, lọ sí ilé epo ọba kó lọ gbé kan bẹ̀. Gbogbo àwọn category perfection yẹn wọ́n ti wà nínú sàárè, nítorí pé ìrìn àjò wọn ó ti pin láyé, wọ́n ti parí iṣẹ́ wọn, wọn ò béèyàn kankan rojọ́ mọ́, bó o sọ̀rọ̀ wọn ò bá ẹgbẹ́nu mọ́, bó rí òbògàn wọn ò lè dó mi mọ́, ìwọ ló máa control life wọn nígbà yẹn, torí ayé wọn ti parẹ́, ìrìn àjò wọn ti tán, wọ́n ti wà ní ìsàlẹ̀ ilẹ̀. Fún ẹ̀yin obìnrin tó ń wá perfect man, kò sí perfect man kankan níbì kan àfi ẹni tó bá ti kú. Kò sí perfect man kankan níbì kan àfi ẹni tó bá ti kú. Ṣé mọ̀ pé ẹni tó bá ti kú, bó bá sọ̀rọ̀, ó máa dákẹ́ ni. Irú perfect man tẹ́ ń wá nìyẹn. Perfect man tẹ́ máa fi igi gbá lórí, perfect man tẹ́ máa fọ̀bọ lọ̀, tí ò ní lè sọ̀rọ̀, tó jẹ́ pé nǹkan tó bá sọ̀rọ̀ báyìí, ìgbà yẹn ló máa di wèrè, ìgbà yẹn ló máa di dìgbòlugi. Bẹ́ẹ̀ tó bá lọ fẹ́ perfect man, tó lọ sínú sàárè tó lọ wá perfect man, wàá rí pé bó bú yàyà yẹ kó kìpọ̀n rí ẹ̀ fún, kò ní sọ̀rọ̀. Tó bá gbé kan sínú ètò ẹ̀ ń bá mẹ́. So kò sí, tó bá lóun wá perfect man, wàá lọ sí inú sàárè, wàá lọ sí mortuary, wàá lọ sí burial ground láti lọ wá perfect man, àbí kó lọ sí inú àwọn oko, àbí kó lọ sí inú àwọn tí ayé wọn ti bàjẹ́, tí wọ́n ń ṣe tó yẹ pé wọn ò rí nǹkan kan, wọn ò rọ́jọ́ ọ̀la, wọ́n ti rora wọn pé àárín àwọn tó máa fi rí perfect man nìyẹn. Ìjọ́ tí obìnrin bá ti ń wá perfect man, obìnrin tó bá ti ń gbàdúrà perfect man, òun gbàdúrà ọkùnrin tí ayé ẹ̀ bá ti bàjẹ́ fún ara ẹ̀. Tí obìnrin bá ń gbàdúrà perfect man, àdúrà burúkú, àdúrà òfò ló ń gbà fún ara ẹ̀, torí wípé the only perfect man láyé
ó ní ọkùnrin tí ayé ẹ̀ ti bàjẹ́, ọkùnrin tí ò lọ́jọ́ iwájú, ọkùnrin tó ti rora ẹ̀ pé nìkan ló máa jẹ́ perfect man fóbìnrin. Irú àwọn perfect man yẹn ọkùnrin ló ń bọ́ wọn. Àwọn perfect man yẹn tọkùnrin bá sọ ẹyọ kan wọn, obìnrin á fún wọn ní 4. Àwọn perfect man yẹn bí obìnrin bá bú yàláyà wọn, bó pípọ̀n rí yàláyà wọn fún wọn, wọn ò lè sọ̀rọ̀. Any perfect man láyé obìnrin ló máa control ẹ̀. Irú wọn ni obìnrin máa ń gbé yàláyà wọn ṣépè tí wọn ò ní lè dá lóhùn, wọn máa ní yes man ni. So obìnrin tóbìnrin bá sọ pé òun wá perfect man, èpè ló ń ṣẹ́ fún ara ẹ̀, èpè dẹ̀ ló ń ṣẹ́ fún ọkùnrin. Ó ń sọ pé kí ayé ọkùnrin yẹn kó bàjẹ́, ó sọ kí ayé ọkùnrin yẹn kó má ní lọ síwájú, ó sọ pé kí ayé ọkùnrin yẹn kó wà setback. Òun ni ló fi máa sọ pé òun wá perfect man. Any perfect man ní ayé yìí, ọkùnrin tí ayé ẹ̀ ti bàjẹ́ ni perfect man. Ọkùnrin tí ìgbésí ayé ò ní lọ síwájú ni perfect man. Ọkùnrin tí ayé tí ò nítumọ̀ ní perfect man. Ọkùnrin tó jẹ́ wípé tí obìnrin ò bá fún kò lè jẹun, definitely á wà perfect torí pé kò lè lẹ́nu ọ̀rọ̀. Á wà perfect nítorí pé tí obìnrin tó bá ṣe ẹyọkọ, obìnrin á sọ 3 torí pé kò táṣẹ lé ẹ̀ pa. Any perfect man láyé tí obìnrin bá ń gbàdúrà pé òun wá perfect man, ó ń gbàdúrà pé òun wá ọkùnrin tí ayé ẹ̀ ti bàjẹ́, tó jẹ́ pé òun lòun máa bọ́. Kò sí ọkùnrin tó bá jẹ́ perfect man, wọn kì í sọ̀rọ̀, wọn kì í táṣẹ lé wọn pa. Ọkùnrin tó bá jẹ́ perfect man, obìnrin máa ń forí wọn sí abíyá ni. Ẹni obìnrin tó bá ń wá perfect man, ó fẹ́ mú orí ọkùnrin sábíyá, ó fẹ́ sọ di ọkùnrin olórí burúkú, ó fẹ́ sọ di ọkùnrin olòṣì, ó fẹ́ sọ ọkùnrin àjànàbùkà, ó fẹ́ sọ di ọkùnrin tí ò ní lọ síwájú. Ẹni ọkùnrin tó bá ní lọ síwájú nínú ilé, tọ́wọ́ ẹ̀ tẹnu tó táṣẹ lé ẹ̀ pa, kò ní jẹ́ perfect man fóbìnrin. Kò ní jẹ́ perfect man. Torí perfect man ọ̀lẹ kò ní lè ṣiṣẹ́, tí ò bá dẹ̀ lè ṣiṣẹ́ kò ní lè bọ́yàwó ẹ̀. Perfect man tó bá ń bọ́yàwó, tí ò bá lè bọ́yàwó ẹ̀ kò lè sọ̀rọ̀ tí ìyàwó ẹ̀ tí ó bá tiẹ̀ jáde tí ò bá wọlé. So kò sí ọkùnrin kan tó ń ṣiṣẹ́ tó táṣẹ lé ẹ̀ pa, tó jẹ́ ọkọ lórí aya, tó lè jẹ́ perfect man. So ìwọ obìnrin tó bá ń wá fá perfect man, nǹkan méjì ni. Ò ń ṣépè fúnra ẹ̀ wípé ò fẹ́ ọkọ tó ní láárí tó láforí. Ó dẹ̀ ń ṣépè fọkùnrin pé kí ọ̀nà ọkọ̀nù ẹ̀ kó wà ní abẹ́ ẹ̀, kó jẹ́ pé wọ́n ló máa control ẹ̀. Tó bá ti ń gbàdúrà perfect man, èpè ló ń ṣẹ́ fúnra ẹ̀. Ó dẹ̀ ń ṣépè fọkùnrin pé kó má ní lọ síwájú. Ìyẹn gbọ́ títà òjòkó. Fún ẹ̀yin ọkùnrin náà tẹ́ ń wá perfect woman, mo ti sọ fún yín, ẹ lè rí perfect woman nínú ilé epo ọba, ẹ lè rí perfect woman ní burial ground, ẹ lè rí perfect woman. Tẹ́ bá ń wá perfect woman, ẹ fẹ́ subject obìnrin, ẹ fẹ́ relegate status obìnrin sí background, ẹ ń wá obìnrin tó máa ní jókòó síbẹ̀ yẹn, tó máa jókòó. Obìnrin tí ò ní lè challenge yín, obìnrin tó máa wà subservient. Ẹ fẹ́ obìnrin tó wà submissive. Ìwọ tó bá ń wá perfect woman, o ò fẹ́ obìnrin tó wà submissive, obìnrin tó wà subservient ló ń fẹ́. Obìnrin tó yẹ pé ìwọ ló máa fọwọ́ ro ìgbésí ayé ẹ̀, ìwọ ló máa control orí ẹ̀, nǹkan tó bá fẹ́ ló máa ṣe, kò ní lè challenge ẹ, kò ní lè jọ jókòó kẹ́ rub mind, ẹ ní lè ní tete a tete, ẹ ní lè jọ sọ̀rọ̀, ẹ ní ọ̀rọ̀ tiẹ̀ kò sí bó ṣe lè sọ, kò lè ní opinion tiẹ̀ ò lè count, ọ̀rọ̀ suggestion ẹ ò lè count. Tó bá ti ń wá perfect woman, irú obìnrin tó ń fẹ́ nìyẹn. O ò fẹ́ submissiveness, subservientness ló ń wá. Ẹni obìnrin tó bá wà subservient, àwọn ló wà perfect. Obìnrin tó bá wà submissive kò lè jẹ́ perfect woman láíláí. Torí submissiveness kò ní kéèyàn má lè hear opinion ẹ̀. Submissiveness kò ní kéèyàn má lè challenge nǹkan téèyàn bá fi pé kò right. Submissiveness kò ní kéèyàn má lè sọ pé no sí àwọn nǹkan kan míì. Submissiveness kò sọ pé kéèyàn wà perpetually kó become a slave perpetually sí fún ọkùnrin. So àwa méjèèjì a lè wá perfection nínú ara wa. Ìjọ tá bá ti ń wá perfection nínú ara wa, à ń gbàdúrà ká yí ara wa bàjẹ́ ni. Èyí ni mo mú wá fún yín ní àárọ̀ yìí. shabarikolo.com. Ẹ lọ register ń bẹ̀. Ẹ káàárọ̀.